Àbẹ́ẹ̀rẹ̀ gbogbo ọmọ Yorùbá tí a bá wí ẹ máa ní à ń wí, tí a bá sọ ẹ̀yin náà lè máa ní atútú sọ, àmọ́ tá a bá rí àní wí tóbi pé a wò lè máa sọ ohun tá a rí òun là ń sọ. Ọ̀rọ̀ ọba Olúwo òun ni mo fẹ́ jẹ́ kí ẹ gbọ́. Brọ́dà wa Àràbà òun ló brief wa, àmọ́ ṣókí tí mo mú bẹ̀ mo fẹ́ jẹ́ kí ẹ̀yin náà kẹ́ gbọ́ sétí ìgbọ̀yín, kẹ́ gbọ́ sétí ìgbọ̀yín lọ́dọ̀ yín. Ṣé rí ọba Olúwo? Èmi ti sọ̀rọ̀ kan. Ọba Olúwo ó ti rò pé kò sí ẹni tó lè mú un mọ́, because pé òun ti lọ rìn níbi tó yẹ kéèyàn rìn dé. Mo ti fi ṣe ìtòrí tẹ́ ẹ̀ bá mọ̀. Gbogbo bí ọba Olúwo ṣe ń trespass nílẹ̀ Yorùbá ń sìn, ó gbẹ́kẹ̀lé àwọn ará north, àgàgà Sultan òun ló gbẹ́kẹ̀lé. Torí pé nígbà kan tí wọ́n fẹ́ yọ nígbà yẹn, ìgbà yẹn ló ti ságbàjarè lọ bá Sultan. Àtìgbà yẹn ni ó ti ní backbone. Ẹ rí i pé gómìnà gan tó jẹ́ gómìnà Ọ̀ṣun kò bá sọ̀rọ̀ mọ́ látìgbà yẹn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gómìnà Ọ̀ṣun wọ̀nẹ̀ nígbà kan rí, àmọ́ látìgbà yẹn ẹ wo bó ṣe ń tẹ̀lẹ̀ bàṣubàṣu. Ṣe rí ọmọ Yorùbá aláwọn ọba yìí, àrà tí wọ́n ń dá, tí wọn ò bá ba gbogbo ilẹ̀ Yorùbá jẹ́, ara wọn ò ní balẹ̀. Ẹ gbọ́ látẹnu Àràbà, brọ́dà mi, ẹ gbọ́ látẹnu ẹ̀ bẹ́ẹ̀. Ó lágbára o, àwọn ọmọ ìlú Ìbàdàn ń para gidi o, wọ́n yarí. Ẹ̀yin náà máa wò, ó ti jẹ́ gbogbo nǹkan tó bá jẹ́ ti Yorùbá lolúwo ni wọ́n bẹnu àtẹ́lù. Olúwo dá sí ń sọ̀rọ̀ yìí, ìwé ìlànà àbáláyé yìí náà ló sì fi jọba. Torá àríbi tí wọ́n sá gbogbo píkṣọ̀ yẹn wà ń gbòòrò náà tá a rí. Ṣùgbọ́n Olúwo ń sìn anything tó bá ti jẹ́ traditional culture tiwa, òun ló ń bẹnu àtẹ́lù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn bàbá Ìbàdàn yìí tí wọ́n sì sọ àwọn àgbààgbà ìlú Ìbàdàn yìí, kí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ń wò? Gómìnà ò gbégbèsè kankan. Nígbà téèyàn jọba sílùú Ìwó tó wá ń bẹnu àtẹ́lù tí wọ́n ń ṣe nílùú Ìbàdàn, kí ló kàn bẹ́ẹ̀? Ẹ̀yin èèyàn ẹ máa fi kọ́mẹ̀ntì yín, ẹ máa fi sí abẹ́ fọ́nrán yìí, ẹ sì máa ṣí ẹjọ́ lọ fà gan kó gó fàánú ayé. Mo kẹ́tẹ́ fẹ́ máa gbọ́n tẹ́yìn ọmọ Ìbàdàn, ẹ gbọ́ bó ló ṣe rí o, ẹ máa kọ́mẹ̀ntì o, sábàlá àríwísí wa. Bẹ́ẹ̀ gbọ́ mi o, àṣà tó bá ti tí ò bá human rights ni tó ń violate human rights, èmi tí mo sọ constitution àṣùmọ̀tò ìgbọ́dọ̀. Àṣà tí ó bá ti jẹ́ pé yóò máa fa ọmọ lára, àtijọ́ tẹ bá ń ṣe àtijọ́ ìṣèṣì mọ́. Ẹ wo olóòlù tó wà Ìbàdàn tí ń sọ pé obìnrin ò gbọ́dọ̀ jáde tó bá jọ́dọ̀ tèmi yọ̀ọ̀dì. Olóòlù tó ń róbìn obìnrin gbé nùlù, tó o bá ti fẹ́ róbìn tí ń gbé nùlù, níbo ni kó o ti lọ máa gbólóòlù rẹ nùgbó? Kò bá constitution mu, it is criminal. Àwọn ẹgbẹ́ ẹ̀ńkì ọba mọ́lẹ̀ tí ì ṣe ẹgbẹ́ yẹn ló fi jẹ ọba, gómìnà ni máa jẹ ọba. Ẹ wo eléyìí ni mo ní kí a fi tó yín létí o, gẹ́gẹ́ bíi ti ìlérí táwa ṣe o, báà ní jẹ́ kí ti yóò di sí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ o ní ìlú wa o. Ẹ bá wa ṣiṣẹ́ bẹ́ẹ̀ Yorùbá tì. Ẹ ṣé brọ́dà wa, òun lẹ gbọ́ yẹn. Níbi tí Olúwo tó ń bá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lọ, kékeré náà ti ń pẹ̀ka àrókò, tó bá dàgbà tán ó máa ṣe kíni, ó máa lágbára gan. Ibi tí Olúwo ti lọ yàn, ibi tó ga ni. Ó ti lọ sásábẹ́ àwọn ará nọ́ọ̀tì. Ọmọ Yorùbá ẹ jí, ẹ má sùn. Tèmi nìyẹn o.
mo ti gbé wá o, information carrier. God bless you.